dédé wò yìí, gbogbo àti àmọ́ ní Hamster Combat. Ẹ máa fi gbogbo àwa ṣiṣẹ́ ìwádìí lórí àwọn gbogbo project wa tá à ń ṣe yìí náà. So àwa tá à máa ní Hamster Combat, wọ́n ti gbé káàdì kan síbẹ̀ ń sìn, tí káàdì yẹn dẹ̀ ní ìtumọ̀. Ẹ jẹ́ ká wo, wọ́n ti gbé káàdì kan síbẹ̀ tó dẹ̀ ní ìtumọ̀ nínú àwọn new card wọn. Ẹ rí bí mo ṣe lọ, sọ pé ẹ jẹ́ àtẹ mine special láti inú special ẹ ti rí wọn lókè, web3 game con, web3 game con. So ohun mo fẹ́ fàyọ ńbẹ̀ ni pé ẹ rí pé káàdì yẹn new one ni, kò sí eléyìí ńbẹ̀ tẹ́lẹ̀. So ó dẹ̀ tí ẹ bá rí, ẹ rí pé inú káàdì tá a ti ń ṣe, this is the first one tó ń count down. Tí ẹ rí pé count down, ẹ rí pé count ẹ lọlẹ̀, ẹ ti rí 6, 5, 4, 3, 2, 1, 0, 59, 58. Ẹ ti get bó ṣe ń count ẹ lọlẹ̀. Ó wá ń count hours ló count, which is 325 hours, 33 minutes and seconds tó ń count wálẹ̀ yìí. Èyí tó túmọ̀ sí pé fún ohun tí à ń wò yìí, possibility wípé on the 10 July kí Hamster Combat wọ́n launch ẹ̀. Ẹ rí pé wọ́n ń fi òye sọ̀rọ̀. So gbogbo àwa tá à ń ṣe mine náà, à ń bá wọn fòye gbé. Lódodo, ó lè má ti ṣe ní Twitter handle wọn, ṣùgbọ́n bí èèyàn bá ti dúró, èèyàn ó máa wò pé nǹkan ni kíní. Tí a bá wá wo countdown yẹn, 325 hours yẹn, ẹ jẹ́ ká lọ divide ẹ̀. Ẹ jẹ́ ká divide ẹ̀. 325 hours. Ṣé ẹ mọ̀ pé ó tún kún, a lè pé 326 torí ìyẹn ti less than as at pé mi ti ń ṣe recording. Ṣé ẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí 325 ni. So àsìkò tí èèyàn bá gbọ́ yóò tún ti reduce jù báyìí lọ. Ṣé ẹ mọ̀ pé today is kí ló ní? 27 àbí? Today is 27 June. So níjọ́ tá bá tún gbọ́ yóò tún ti reduce sí eléyìí, but as at òní 27 June yìí. So ká wá sọ pé 325 yìí, ṣé ẹ mọ̀ pé 24 hours, 24 hours making 24 hours òun ló ń túmọ̀ sí ọjọ́ kan. A wá sọ pé divided by 24 hours, which is ọjọ́ kan. Tí a bá wò dáadáa, ẹ rí pé approximately to 14 days ni, torí yóò fún wa ní 13 point kìíní kan ni yóò fún wa. So tí a bá approximate 5 sí 1, tàbí kún 13 tí ó fún wa 14 days ni. So as at tí a bá ka 14 days from now, ṣé ẹ mọ̀ pé 14 days from now, today is 27 àbí? Ká sọ pé a kà ní 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. So ẹ mọ̀ pé 13 days interval ni ó wà láàrin rẹ̀. 13 yẹn tí a bá ka normal day bí tí a bá ń ka òǹkà Yorùbá, so 14 days nìyẹn. Ṣé ẹ mọ̀ pé interval rẹ̀ kí ọjọ́ kan tó pé, a kà ní ọ̀la, ó tó di ọjọ́ kan, but àwọn kí Yorùbá bá ka, àwọn kà lónìí 1, 2, 3, 4. Èyí tó túmọ̀ sí pé tí a bá ka ní
òní síjọ́ yẹn 13 days interval ni ó wà láàrin rẹ̀. But normal kíní yẹn 14 days nìyẹn, tá bá fi approximate kíní yẹn yóò jọ di 10 ní July pẹ̀lú ohun tó wà nílẹ̀ yìí o. Pẹ̀lú ohun tí ń count, ẹ rí pé count nìyẹn. Ó di July, by July 10 nìyẹn. K'Ọlọ́run jẹ́ ó sàn á sí ire. So ó possible kí wọ́n launch. Ẹ rí pé mi ò tí claim, mi ò tí ra káàdì torí mo wò pé tí n bá rà bóyá yóò tún kún bẹ́ẹ̀, bóyá kò ní kún bẹ́ẹ̀ kí n lè rí àlàyé yẹn ṣe. So òun ni ò jẹ́ n tí claim. Ẹ rí pé owó tí wọ́n fi sí gan ò pọ̀. 33k náà ni coin tí ó jà, ẹ rí pé ó pọ̀. So countdown yẹn, ohun tó ń sọ fún wa ni pé launching date ẹ̀ ó tún súnmọ́lé. Kí n má fẹ́ gbà wá nímọ̀ràn, òun náà lórí paper wa tá ń boost. Àwa tá bá ń boost, ẹ rí pé mo ti sọ rí wípé ọgbọ́n náà la máa fi ṣe. Lódodo, wọn ò sọ lórí Twitter handle wọn pé coin balance làwọn ó lò. Ohun tí wọ́n sọ ni pé paper wa ni wọ́n sọ. Paper wa ni wọ́n sọ. Wọn ò sọ pé coin. Wọn ò sọ pé coin balance, paper wa ló pè. Ṣùgbọ́n ṣé mọ̀ pé àwọn èèyàn, pàápàá jùlọ country tá wà yìí, Ọlọ́run fún àwọn èèyàn ní brain tó fi jẹ́ pé wọ́n ó máa ṣiṣẹ́ ìwádìí pé nǹkan míì tí wọn ò sọ, àwọn èèyàn ó sọ pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ rí. Like èyí tá ń sọ yìí. Ṣé ẹ mọ̀ pé ò sí ní Twitter handle wọn? Ṣùgbọ́n ọmọ Nàìjíríà ti gbọ́n débi pé tá bá ti rí sign kan, a ti mọ ohun tó mean. Tẹ́nìkan bá ṣẹ́jú fún wa pẹ́rẹ́, a ti mọ ohun tó mean. Tẹ́nìkan bá mí orí, a ti mọ ohun tó mean. So ó lè máa yé àwọn tó ní program bẹ́ẹ̀, pàápàá àwọn òyìnbó yẹn pé ọmọ Nàìjíríà ń gbá lórí wa. Okay. Èyí tí mò ń sọ̀rọ̀ lé lórí lọ́wọ́ yìí kò tíì sí Twitter handle wọn pé wọ́n sọ nǹkan báyìí. Ṣé ẹ mọ̀ pé àwọn ń fòye sọ̀rọ̀ ni? Àwa là ń fòye gbé. Kò sí ní Twitter handle wọn wípé kí ni mo pè lẹ́ẹ̀kan yẹn? Coin balance làwọn ó lò. But ohun tí mo rí kà confirm ní wípé paper wa làwọn fẹ́ lò, tí mo rí fúnra tèmi ní Twitter handle wọn. Pé paper wa token làwọn fẹ́ lò. Ṣùgbọ́n nínú èyí táwọn èèyàn tún wò ni pé ó ṣe é ṣe kó jẹ́ pé lóòótọ́ wọ́n ó lo paper wa o. Ṣùgbọ́n level tá bá wà, coin tí ó bá level yẹn mu, òun ló yẹ kí level yẹn ó wà. Èmi ò sọ pé bẹ́ẹ̀ ni o. Torí wípé ìdí tí mo sọ pé bẹ́ẹ̀ ni pé tá bá ti wà level kan, kódà kí coin yẹn ó reduce, kò lè gbé wa kúrò level yẹn. Ẹ gbọ́. Tá bá ti wà ní level kan, ká sọ pé 50 million ní level yẹn, a wá ti dé 50 million yẹn o. Ẹ mọ̀ pé a ti bọ́ sí level yẹn. A wá padà lo gbogbo káàdì yẹn wa tán pátápátá ká lọ di zero. Kò lè já wa kúrò ní level yẹn. Level mi là ní tí ì bọ́ sí until kí coin wa kó ṣe déédéé ohun tí wọ́n bèèrè ní level yẹn. Ó wá rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Mo sọ̀rọ̀ kan nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé tó bá ti di pé open mainnet wọ́n ti ń dé, launch date wọ́n ti ń dé, ká rí pé káàdì wa a máa lò ó fún paper wa mọ́. Torí pé a mọ ohun tí wọ́n ó ṣe. Paper wa ìyẹn ó ti sure wípé wọ́n ó lò. Ìjẹ́ wọ́n ó tún lo levels wa tàbí wọ́n ó pé iye coin kan ló tó gbọdọ̀ kù nínú balance a mọ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àwa tá bá ń boost paper wa, ìmọ̀ràn tí èmi fẹ́ gbà tẹ́yẹ pé a bá ń boost ẹ̀, tá bá wà ní online dáadáa o. Ìmọ̀ràn tí èmi ó gbà wá ni pé bóyá tá bá ti ṣe fọ́ṣẹ kan, ṣé ẹ mọ̀ pé from now to ìgbà yẹn, ọ̀sẹ̀ méjì náà nìyẹn. So tá bá ti ṣe fọ́ṣẹ kan, ká fi sílẹ̀.
tá a bá dẹ̀ rí pé a lè try ẹ̀ ní o ká fi sílẹ̀ tá a bá fi sílẹ̀ 7 days tó kù lẹ́yìn rẹ̀ yẹn á wá fi tẹra mọ́ coin yẹn láti rí gbà títí tí ó fi wọ level tá a wà tàbí level tá a wà. Irú èmi ń sìn, ẹ jẹ́ n lo example, ṣé ẹ rí pé coin tèmi is 101,776 ká sọ pé over 100 million. Level tí mo wà yìí òun ni grandmaster ẹni òun ló kọ sókè grandmaster. Láti lè wọ level yìí ìyẹn gbọ́dọ̀ wà ní 1/100, ìyẹn gbọ́dọ̀ wà ní 100 million sókè. After grandmaster yìí lord ló kù which is 1 billion b òun ni last level. Èmi sì ti mọ̀ wípé tó bá jẹ́ wípé wọ́n launch ẹ̀ láàrin a month sígbà yìí kò sí irú mine tí mo fẹ́ mine mi ò lè wọ̀ 1b kò sí torí kò ṣeé gbé sáré ju pé iye tó bá fi boost náà ni tó bá sì fi boost sọ pé tìsàlẹ̀ ó máa reduce kò ṣeé gbé sáré bí wọ́n bá ti ẹ̀ mine tí wọ́n fi lè mine bí 1b yìí at least ó gbọ́dọ̀ ju a month lọ ó lè má tó 2 months ó gbọ́dọ̀ ju a month lọ so wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ almost 14 to 13 days now ṣàkí bí kí àwọn atẹnà jẹ ni tí n bá lọ waste gbogbo káàdì yẹn gbogbo coin yẹn sì ká kí mo lọ waste gbogbo over one ẹ̀wọ̀n yẹn nísìn ìyẹn tàn rẹ̀ jẹ ohun tí mo máa kàn ṣe ni pé èèyàn á reduce gbogbo tí màá lò gbogbo káàdì tí màá rà even mo sì wà ní at least mo sì lè máa ra káàdì mi di bíi 90 bíi kọ́ máa wo bíi 90 80 pẹ̀lú 80 yìí láàrin a day gan ní cover 100 even mo sì wà yìí mo lè rà dé bíi 60 ní rà dé bẹ́ẹ̀ náà mo lè rà dé bíi 60 bíi 50 gan mo lè rà dé 50 kó tó dìgbà yẹn mo gbọ́dọ̀ even láàrin 4 days mo gbọ́dọ̀ rí gbogbo 50 yẹn 4 days kí ni tiẹ̀ 2 days mo gbọ́dọ̀ rí gbogbo 50 yẹn padà ṣùgbọ́n láti yọ risk yẹn kúrò ìyẹn fi ń ṣe ni pé kí n máa gbé bíi 90 so ká pé fídíò yìí bá padà gùn jù bóyá máa padà tún kìíní yẹn ṣe tó bá padà gùn jù tí ò bá gbé gbogbo ẹ̀ tán ni o so ìwọ̀n coin tá máa wá gbà tàbí coin káàdì tá máa rà ẹ má jẹ́ ó ju level wọ̀nyẹn lọ tó fi jẹ́ pé a lè padà wà ní normal balance yẹn kó tó dijọ́ yẹn okay irú èmi tí mo ní mo wà ní grandmaster yìí after grandmaster mo rò pé kí n lè dé bí kíní yẹn kí n máa maintain life mi lélẹ̀ ẹ jẹ́ á padà ẹni bá wà ní master yìí coin tó gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ jẹ́ 50 from 50 above èyí tó túmọ̀ sí pé àwa tá a bá ti wà ní 50 yìí ohun tí mo rántí àwọn tó tún wò yẹn wò ni pé a ò gbọ́dọ̀ jẹ́ kí kíní wa lò sí 50 títí tí wọ́n fi launch rẹ̀ tàbí ká sọ pé wọ́n bá launch rẹ̀ kó má lò sí 50 ìmọ̀ràn tí wàá gbà ni pé tá a bá ti wà ní 50 for now nísìn gbogbo tá a máa boost ẹ má jẹ́ ó pọ̀ jù tá a fi ra káàdì jẹ́ pé kó tó dijọ́ yẹn a rí gbogbo 50 yẹn padà a mọ̀ bóyá wọn ó lò ṣe kí wọ́n sọ pé kò sí information tí kò sí ní Twitter àdúgbò wọn information tí mò ń sọ yìí ṣùgbọ́n ìwòye àwọn èèyàn nìyẹn like èyí tá à ń sọ nísìnyí náà pé wọ́n launch ìjọba ìṣẹ́ pé àwọn kan ni wọ́n sọ but káǹtì yẹn ó nítumọ̀ master nìyẹn ẹni bá wà ní legend 10m ni ohun tí ó bá ṣe náà òun náà gbọ́dọ̀ kọjá eléyìí so ohun tí ó bá ṣe kò gbọ́dọ̀ kọjá rẹ̀ níjọ́ yẹn ẹ ti di epic 2m gbogbo àti kó gbogbo level eléyìí diamond àti kó level eléyìí
So ká sọ pé láti bí level eléyìí ni level bí master kìíní òun lọ́pọ̀lọpọ̀ fall sí jù dé grand master yìí. So a gbọ́dọ̀ wà careful ká má bàa finá sórí òrùlé sùn, ká má waste kìíní wa, but ká rí pé boost tí mo fẹ́ gbà wá ni pé at least bí a week sígbà yìí a sì lè fi ra card kárípa then táwa ti ra card kárípa ṣiṣẹ́ kìíní wa gan tí pé mi náà bá ráyè dáadáa tí n bá sì ń ṣe láìgbà mo ti wọ ọ́n tí pé àbí mo ti wà ní kìíní tí màá ráyè ni ó ṣe é ṣe kí kọ́ọ̀nù tuntun báyìí lọ dá but ìgbà míì gan mi ì ní ṣe ẹ̀rẹ̀ tí ẹ̀ bá ti wọ ní 3 hours kìíní ẹ̀ máa stop ni 3 hours ni tí ẹ̀ bá ti wọ 3 hours kò ní káàtì fún yìí èyí tó ń káàtì kalẹ̀ yìí so dáa kí mi náà ráyè dáadáa tí mò ń ṣe so ibi last level yẹn possible kí mi ló kí n dé bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ pé ráyè òun ń gbé ní ètí ìṣe jù pé àwọn ti sọ rí òun after combat àti blog mi òun ni mo máa ń ṣe jù níbo irú òní yìí àwọn méjì tí mo ṣe náà nìyẹn so mi ò ráyè sí yòókù so ẹ jẹ́ á try so ká tẹ̀lé èyí tí mo wí ẹ jẹ́ wá lọ claim tọ̀hún yẹn ká wàrà tí ó dáa lẹ́yìn gbèsè bí ayé ti gbé kó mọ́. So ó sì gbé táìmù yẹn náà sọ pé ó sì ká táìmù yẹn náà lókè ó sì jẹ́ mi.